tó sọ́wọ́ débi àbájá ìlú láyọ̀ láyọ̀ ìjọba bá fi àwọn ara fún. Ọlọ́wọ́ bá ìbọn ìjọba bá ìbọn. Ìbára tó máa ń lo ìgbà ìbára látàrí ìgbà ìgbà fọ́kùnrin ìgbà ìgbà tó bẹ̀rẹ̀ ìgbà ìbára tó bá ìgbà ìgbà wọn ló ní ìwò ìgbà pásítọ̀ ìgbà wọn ìyá mi ìgbà ìgbà ìyàwó mi ìgbà ìgbà ìyàwó ìgbà ẹ̀jẹ̀ kó yẹ wá ìgbà ọlọ́wọ́ bá ń dá. Asárùté kọ̀tẹ̀gbọ́ ní sọ́kọ̀ àwọn olóògbé wa débi lónìí World Student Association 1971 to 1975 ṣètò wọ́n pẹ̀lú ní àtúntàlọ́wọ́ yìí àtúntàlọ́wọ́ ọlọ́pàá wa o àwọn àgbáyé àtúwà báyìí ọlọ́pàá wa ṣe àwọn bọ́ọ̀sì wọ́n ní pé àwọn àtàwọn láyé lọ pẹ̀lú ní lọ́jọ́ òní. Àdúgbò tó lọ́pọ̀ bá ọ̀pọ̀ lọ́pọ̀ bá ọ. National President Akinyi àwọn ènìyàn ní ìka ọ̀hún ṣe. Ẹ̀fọ́ tó tọ́jú ṣe amára àlàáfíà dúdú. Ọlọ́sàkè sáà mo fi yé àwọn olóògbé kan àwọn olóògbé kan. Senior Advocate of Nigeria. Anayi láti fún oníyàwó. Onídàbà nàlẹ́ àmì ọlọ́bí láti fún ẹ̀ṣẹ̀. Gbogbo ní pátápátá ní máa bá dúpọ̀ lẹ́nu. Lọ́lá ilé tó máa wò ní àṣà lọ́pọ̀ bá dé. Èmi máa dùn fún ọmọdé. Èmi máa dùn fún ayé bá yọ. Ayé bá yọ. Àbíyá olóògbé sókè àbíyá. Nàìjíríà police force. Ìṣẹ́jọ́ ìbàdàn ọlọ́wọ́ ọ̀ṣẹ́ àti àrùn méjì ẹgbẹ̀ ìjà ẹ̀rọ. Yẹ́nì ìbàjẹ́ fún wa. Yẹ́nì ìbàjẹ́ fún wa.
I know the president